ló bá tán pásítọ̀ olówó kéré wọ gàù pásítọ̀ olówó kéré ó ti wọ gàù pásítọ̀ olówó kéré ó ti jẹ́ tán báyìí o pásítọ̀ olówó kéré ó ti kán róró nírù báyìí ó ti fọwọ́ gbá ṣọṣọ ó dẹ̀ ti di dandan kí ṣọṣọ gùn lọ́wọ́ ṣé ẹ ti rí gbogbo ẹ̀ lólùfẹ́ ìkọ̀kọ̀ nìyí ẹ jẹ́ ká bára wa sọ òtítọ́ ọ̀rọ̀ ṣé ẹ ti rí pé tá a bá ń tọra wa jẹ òun ló kù kò sí pásítọ̀ kankan níbi kankan mọ́ kò sí pásítọ̀ kankan ní ibi kankan mọ́ àfi tá a bá kàn tọra wa jẹ òun ló kù ǹjẹ́ mọ nǹkan tí pásítọ̀ olówó kéré yìí ṣe ǹjẹ́ mọ nǹkan tó sọ èní ni on the 8th èní ni oṣù kan tó fún Rótìmí Daniel èní ló pé ó ní ọlọ́run òun Jésù Kristi òun tóun ń sìn ó ló ti di apànìyàn báyìí o ó ní Jésù Kristi ní kí òun sọ fún Rótìmí Daniel pé tí kò bá jáwọ́ nínú bó ṣe ń tú àṣírí àwọn ìránṣẹ́ ọlọ́run Jésù Kristi òun ó ní kóun sọ fún wípé tó bá ti di oṣù kan tí kò jáwọ́ which is on the 8th last month on the 8th ló dàbẹ́ pé ló sọ ọ̀rọ̀ yẹn Rótìmí dẹ̀ ń bá káǹtì ọ̀rọ̀ yẹn ó ń bá káǹtì ọjọ́ yẹn ó ń káǹtì ọjọ́ yẹn pélé ní báyìí sí Rótìmí jí o ó gbé apá ṣe gbé ó gbé ẹsẹ̀ ṣe gbé pásítọ̀ olówó kéré ṣé ò ti wá dójú ti Jésù ẹ báyìí torí Jésù Kristi tí èmi mọ̀ kò kí ń ṣe apànìyàn Jésù Kristi tí èmi mọ̀ ó wá kú fún ẹ̀ṣẹ̀ aráyé gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ni ìwọ wá ní Jésù Kristi tiẹ̀ ó ní kí ìwọ máa pààyàn ni ó dẹ̀ pè rẹ̀ lójíṣẹ́ Ọlọ́run ó dẹ̀ pè rẹ̀ ní wòlíì Ọlọ́run ó pè rẹ̀ ní ìránṣẹ́ Ọlọ́run now kí lẹ wá fi yàtọ̀ sí àwọn agbénipa nígbà tí Jésù tí yín bá ti ní òun ti ní mandate ìjọ tí èèyàn máa kú tẹniyẹn bá sì ń tú àṣírí àwọn pásítọ̀ ọ̀bàyéjẹ́ àwọn pásítọ̀ òpùrọ̀ àwọn pásítọ̀ jápátájápátá àwọn pásítọ̀ tó ń folúgbohùn gbowó lọ́wọ́ àwọn èèyàn wọn ò fẹ́ káṣírí wọn tú bíbélì ní tí wọn bá ṣe rere ara kì yóò yà ọ́ bí gbogbo ojú tó ń wò mí ṣé ẹ ti rí ìdí tá a ṣe sọ pé kẹ́ máa share prógámù yìí torí tèmi ní kọ́kọ́ o èmi ti gbọ́n ojú tèmi ti là etí mi ti gbọ́ ojú mi ti rí pásítọ̀ kankan ò lè lù mí jìbìtì mọ́ pásítọ̀ kankan ò lè fi orúkọ Ọlọ́run kó fi kó mi ní omi ọbẹ̀ jẹ mọ́ àmọ́ àwọn sísítà wa tó wà ń ta ńkọ́ àwọn bọ́ọ̀dà wa tó sì wà nínú ìgbèkùn ńkọ́ báwo la ṣe fẹ́ yọ wọ́n kúrò nínú ìgbèkùn òun la ṣe sọ pé ẹ̀yin tọ́lọ́run bá ti kádàrà pé kẹ́ ẹ come across fídíò yìí kẹ́ ẹ come across ti platform yìí ẹ share faralé fara oko fọ́ọ̀rẹ́ yín fún neighbor yín káwọn náà lè bọ̀ kúrò nínú oko ìparun yìí ẹ má jẹ́ kí n parọ́ tán yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà núde o ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà nú bondage àwọn pásítọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ti fi orúkọ Jésù ni wọ́n ti fi dè mọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ti fi orúkọ Jésù ni wọ́n ti fi kó láyà jẹ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn kan ń sunkún sínú tí wọn ò lè sun síta àwọn kan wọ́n ti bà ìgbésí ayé wọn jẹ́ àwọn kan wọ́n ti da ìgbéyàwó wọn rú ìgbéyàwó alárinrin ìgbéyàwó alárédè wọ́n dẹ̀ tójú bọ̀ wọ́n dẹ̀ dàrú látara ìfẹ́kúfẹ́ tó fẹ́ bá ìyàwó ẹni yẹn ṣe wọ́n láti máa sọ fún ìyàwó ẹni yẹn pé ọkọ ẹ̀yin ò kì í ṣọkọ ẹ̀ àìmọye ẹni tó ti sọ fún wípé ọmọ tí lágbájá bí fún ẹ kò kì í ṣọmọ ẹ torí kó lè léyàwó yẹn jáde káwọn lè gbà àìmọye ẹni tó ti sọ wípé ara ilé ẹ ló ń ṣe ẹ ìyàwó ẹ ló wá ń di ọ̀rọ̀ ẹ ọkọ ẹ ló wá ń di ọ̀rọ̀ ẹ àjẹ́ nìyá ẹ oṣó ni bàbá ẹ tó ti balẹ̀ ayé wọn jẹ́ pásítọ̀ olówó kéré ó wá fún Rótìmí Daniel ní mandate pé on the 8th which is June
èyí ní 8 pé Rótìmí jí o bó ṣe wá jí yìí ń sìn kí lẹ rò wípé àwọn èèyàn máa pe Jésù yín yẹn torí mi mọ̀ pé Jésù Kristi ọmọ aládé àlàáfíà Jésù Kristi gidi tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run òun kọ́ lẹ̀yin sìn òun kọ́ lẹ sọ pé ó fẹ́ pààyàn torí Jésù yẹn ò kí ń pààyàn bí kò ṣe kó gba ẹ̀mí là bí kò ṣe kó jí òkú dìde bí kò ṣe kó lajú afọ́jú káàárọ̀ dẹ̀ máa rìn but Jésù títí yín ó ti di apànìyàn ẹ rí i pé ẹ ti wá mú iṣẹ́ apànìyàn yìí ẹ ti wá mú láàyò in the name of Jesus ẹ ti wá mú iṣẹ́ apànìyàn yìí ẹ ti wá mú láàyò ẹni tẹ́ ẹ rán agbanipa pé kó lọ pa iṣẹ́ apànìyàn náà ni ẹni tẹ́ ẹ da ìgbéyàwó wọn rú tẹ́ ẹ sọ wọ́n sí kolombo ẹ ti pa wọ́n sáyé ẹni tẹ́ ẹ gbé àìsàn tó máa sìn sí lára ẹ ti pa sáyé ẹni tẹ́ ẹ da ìrìn àjò ìgbésí ayé èrò ẹ ti pa sáyé so ẹ wá sọ fún mi níbi tí Jésù Kristi ti yín tó ti ń gbàlà tó ti ń wòsàn ẹ sọ fún mi gbogbo mírèkù tẹ́ ẹ sọ pé ń ṣe arẹ́njí mírèkù ni kẹ́ ẹ lọ aya afọ́jú kẹ́ ẹ lọ rẹ́ǹtì arọ kẹ́ ẹ lọ rẹ́ǹtì ẹni tó di aṣọ sínú tó ṣe bí olóyún wọ́n ti doyún mọ́ nínú láti bí ọdún 8 ìgbà tó dọ̀dọ̀ tí yín ni wọ́n bí àwọn fake arẹ́njí miracle ojú ti yín o ojú ti tìyín báyìí sí yìí o Rótìmí ò kú o níbo ni Jésù yín máa fojú sí báyìí níbo ni Ọlọ́run èké Ọlọ́run babaláwo Ọlọ́run dímọ̀ tẹ́ ń sìn níbo ló fẹ́ fojú sí báyìí kò lè jọ èmi lójú náà because nígbà tá a ti rí pastor prophet tó ti ń de bàǹtẹ̀ wọnú church tó ti ń gbé àdókọ́rùn tó ń wọ súùtù lé lórí ẹjọ́ tó bá jẹ́ pé Ọlọ́run òtítọ́ lẹ́ ń sìn tó bá jẹ́ pé Ọlọ́run òdodo lẹ́ ń sìn kí ló dé tẹ́ ń lo bàǹtẹ̀ lọ church kí ló dé tẹ́ ń gbóǹde kọ́rùn tẹ́ ń wọ súùtù lé lórí ìkan la tún gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tán ní àwọn agbénipa wọ́n ká wọn mọ́nú ṣọ́ọ̀ṣì kan wọ́n ní pásítọ̀ bá ń sọ fún díkìn ẹgbẹ́ pé bàbá ṣé kí n tọwọ́ lébọ̀ fún wọn ṣé kí n gbé ti Jésù sẹ́gbẹ́ kan kí n yíwọ́ padà fún wọn bàbá ní go ahead àpò oyin ni bàbá gbé jáde o bó ṣe tú oyin lẹ̀ fún àwọn agbénipa yìí nìyẹn oyin náà fi lé àwọn agbénipa yìí lọ o ẹ jọ̀ọ́ kí ló dé tẹ̀ lo orúkọ Jésù so Jésù ò lágbára mọ́ Jésù ò ń wòsàn mọ́ kí ló dé tẹ̀ lórúkọ Jésù fún àwọn agbénipa tó wá ka yín mọ́nú ṣọ́ọ̀ṣì kí ló dé tẹ̀ ṣe tú oyin lẹ̀ fún wọn tó yẹ pé oyin ló lé àwọn yẹn lọ oyin ló ta wọ́n ṣe ti rí èmi ò sọ pé bẹ́ẹ̀ ṣe lóyin ò dáa o ẹ fi rescue àwọn ọmọ ìjọ náà tún ní o mi ò ní bẹ́ẹ̀ ṣe ló ò dáa o but ẹ ṣe jẹ́ ká mọ̀ pé babaláwo lẹ́ ń ṣe kákú jẹ́ ká mọ̀ pé adífálà nìyí àwọn ká mọ̀ pé Ògúnjìmí nìyí olówó kéré Ògúnjìmí abìjàwara olówó kéré ẹ ti jẹ́wọ́ orí èèyàn tẹ́ jẹ́ báyìí o gbogbo ọmọ aráyé dẹ̀ ti mọ orí èèyàn tẹ́ jẹ́ báyìí pásítọ̀ tó ránṣẹ́ kú síyàn ló bá tán Ọlọ́run ẹ fèèlì ẹ o Ọlọ́run gidi tó wà lókè ọ̀run tó dá ayé òun àti ọ̀run tó ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù arúgbó ọjọ́ àtẹ̀pálẹ̀kẹ̀ ọ̀pá tí rìn kanlẹ̀ ó kàn wọn ọba tí kì í lé ni kó tó mú ni ó yọ Rótìmí Daniel o gbogbo èpè yín gbogbo àyájọ́ yín gbogbo àfọ̀ṣẹ yín kò sí ìtó bá Rótìmí ń bẹ o ẹ tiẹ̀ wá dúró ná kálẹ̀ bá tiẹ̀ wá rí pa náà ẹ máa lọ sí ṣọ́ọ̀ṣì ẹ máa lọ ṣe Thanksgiving Ọlọ́run ti bá yín pọ̀ tá yín àbí ṣé pásítọ̀ ti yín bọ́lọ́run ṣe rán yín nìyẹn ẹ dẹ̀ ní ẹ fẹ́ dàbí Jésù nínú ìwà ìpẹ̀lẹ́ ẹ gbọ́ bí Jésù ṣe sọ ni ohun tó bá gbá ilé tí ọ̀tún kò yí tó sì sí wọn ẹ̀yin ò tiẹ̀ dúró débi pọ́n tẹ̀ máa gbá ilé tí rárá ẹ̀yin ń pa wọ́n lọ ni ẹ dẹ̀ pera yín òjíṣẹ́ Ọlọ́run ẹ pera yín ní ìránṣẹ́ Ọlọ́run ṣẹ́yìn tá à ń tẹ̀lé náà lélẹ́yìí
sẹ́yìn tá à ń fojú ìránṣẹ́ ọlọ́run wò náà lélẹ́yìn tá à ń wá rírì fún tá a sọ yín di ọlọ́run kalẹ̀ ẹlòmíì kò rojú ráyè ọmọ àtìyàwó ńlé mọ́ ṣọ́ọ̀ṣì o ṣọ́ọ̀ṣì o ṣọ́ọ̀ṣì o ṣọ́ọ̀ṣì o ọkọ mi ò tiẹ̀ rojú ayé àtọmọ aya mi ò tiẹ̀ rojú ayé àtọkọ ṣọ́ọ̀ṣì o pásọ o wọ́n ti ń pè mí o wọ́n ní mi fẹ́ létí o mi fẹ́ jẹ́ kíní kan wọ́n máa sáàkì mi o wọ́n máa give me suspension ṣé gbogbo náà lélẹ̀ àṣírí yín túpo Rótìmí òkú o olówó òkèrè Abija pásítọ̀ olówó òkèrè Ògúnjìmí pásítọ̀ olówó òkèrè Oyíbóyí pásítọ̀ olówó òkèrè Fádèyí Olóró ojú ti yín Rótìmí òkú o ṣe é gbọ́ ọlọ́run ojú ti Jésù yín Jésù fake tẹ́ ẹ fi ń tọ́ àwọn èèyàn jẹ torí ẹ mọ̀ pé Jésù gidi ọmọ bíbí inú Màríà kò ń pààyàn kò ń gbèrò kú síyàn kò ń gbèrò bí síyàn ẹ wọ́n bí kó bá dàbẹ̀ ní kí bóyá ẹnu mi ni ọ̀rọ̀ dùn sí ẹ wá gbọ́rọ̀ lẹ́nu Rótìmí Àwíkòǹkò fúnra rẹ̀ ẹ wá gbọ́ ẹ máa tẹ̀lé mi ká lọ kí n tó jẹ́ ká ẹ gbọ́ ẹ share fídíò yìí ẹ share fídíò yìí káwọn sísítà wa àwọn bọ́ọ̀dà wa tó ṣì wà nígbèkùn yìí kán lè gbọ́ fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti wà subscribe ẹ subscribe sílẹ̀ ilé Global TV kájà máa jẹ̀gbádùn ètò yìí lọ ẹ má bá mi ká lọ. ló pé oṣù kan gẹ́rẹ́gẹ́ tí arákùnrin kan tó jẹ́ ìkan lára àwọn ẹranko tó ń da àwọn èèyàn bóra tí CAC produce sí àwùjọ wa. ṣé kò wá ń ṣe ẹranko lóòótọ́. àwọn tó yẹ ká mọ̀ pé ní ajẹranjẹgun ìpẹ̀kun pẹ̀yẹpẹ̀yẹ tí orúkọ arákùnrin yìí jẹ́ olówó òkèrè Akin Benjamin ló wá sí orí pósìtì mi kan lórí Facebook. ẹ bá gbọ́ o. wípé Ọlọ́run inú Bíbélì àti Jésù sọ fún un wípé tí mi bá jáwọ́ nínú bí mo ṣe ń criticize tàbí bí mo ṣe ń sọ òótọ́ nǹkan tí àwọn pastors ń ṣe wípé Ọlọ́run yẹn sọ wípé Bible God àti Jésù sọ fún un wípé léni pé máa kú. ó mà ṣe o. èmi náà dẹ̀ ti ń retí mo ti palẹ̀ lé mọ́. ó tiẹ̀ ní kú torí wípé àsìkò òtítọ́. wọ́n ní Jésù o èyí tó gùdù jù sí ni wípé kó mọ̀ pa kúkúrú kó mọ̀ pa gíga kó mọ̀ pa pupa kó mọ̀ pa dúdú. torí wípé tí n bá ń ṣe prógrámù mi tí n bá ń sọ àwọn nǹkan kan ẹ̀yin afọ́fun gbé mu kọ̀ọ̀kan máa ní wípé mò ń ṣẹ́ èpè títí olówó òkèrè yìí ó tún kéré sí àwọn tó máa ń wá sínú inbox mi tó máa ń wá dúkòkò mọ́ mi wípé Jésù rán àwọn sí mi pé èmi ń kọ́ máa kú mo ti gbọ́ ọ̀rọ̀ ikú yìí láti 2018 tóbi wípé èmi gan fúnra mi gan tiẹ̀ wá ń wá bí ti kú gan wà báyìí pé ìwọ ikú tán tiẹ̀ ló ń bọ́ ìwọ ló wà yàgá tiẹ̀ àsìkò pé ò tí ì yà. kí ló ń bẹ nígbò tó ń dúnmọ̀ wùrùmọ̀. ṣùgbọ́n ní nǹkan ló pé oṣù kan tí arákùnrin ẹranko yìí ìkan lára àwọn product CAC tó sọ fún mi wípé Ọlọ́run àwọn ní CAC Ọlọ́run ní Bible Ọlọ́run Jésù ó sọ fún un pé máa kú torí tí mò ń ṣe. ṣùgbọ́n torí wípé nígbà tí ọjọ́ mọ́lé ni mo gbé ọwọ́ ṣe gbé Olúwa ṣe o. mo gbé ẹsẹ̀ ṣe gbé mo lájú mo ríran ojú ti agbára wọn. ọ̀rọ̀ jáde. arákùnrin tẹ̀ ń wò lórí fọ́nrán mi èmi náà fẹ́ ju ògolo tó lé mi. mo fẹ́ jù lù. ìwọ olówó òkèrè Benjamin Akin mo rí fọ́tò bí tí wà tí àwọn ẹbí ẹ ti wà ní airport. èyí tó bá wà ní ìdálẹ̀ nínú àwọn ẹbí ẹ ọmọ ni ìyàwó ni ẹ̀gbọ́n ni àbúrò ni tó jáwọn eléyìí tó fẹ́ràn jù tó jáwọn eléyìí tó ń ṣe é lórí jù tó ń múnú ẹ̀ dùn jù. wọ́n bá yìnbọn àtàyìnbọn ọ̀tàbọn yóò mọ bá àwọn ẹbí ẹ̀ nílé lóko.
Ògún àti Ṣàngó àtayélálá tí ìgbà bẹ̀tẹ̀lẹ̀ wọ́n mọ̀ gbéra dìde wọ́n mọ̀ ṣí ọlọ́ṣẹ́ ìwọ pẹ̀lú àwọn ìdílé. Ó ti mi iye wa pọ̀ jù. Olówó òkèrè láti ìní lọ Elédùmarè ti bẹ̀rẹ̀ sí ní fi omi ẹran àtẹ̀jẹ àti egun ẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní fi díẹ̀ ó tún ní àlàáfíà mọ́. Àlàáfíà ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní di fíafíà. Ló bá tán. Ó tún wá sọ báyìí tó bá jáde láàárọ̀ ó mọ̀ jáde lébànújẹ́ lọ́wọ́. Tó bá gbéra lọ́sàn-án gbégbà yẹn ló fẹ́ jáde òun á máa nẹ̀ ẹ́. Tó bá wá dalẹ̀ tó ló fẹ́ wálé wá sinmi ìsinmi ò ní súnfẹ́ torí wípé ó tún máa bá òkú ẹbí nílé. Gbogbo ìròyìn tí ó mọ̀ wọlé tó ẹ̀ wá látẹ̀lé lọ ìròyìn ìbànújẹ́ ni. Gẹ́gẹ́ bí Bíbélì yìí ṣe sọ pé àfihàn Jóòbù níjọ́ náà lọ. Wípé bí ìránṣẹ́ kan ṣe ní bó bá ṣe ń gba ìpè ìbànújẹ́ kan lèmi àmọ́ àtún ní ìbànújẹ́ máa ṣubú lé ìbànújẹ́ fún ìwọ olówó òkèrè Benjamin. Ẹ má bá mi ṣe ẹ̀jẹ̀ jó kan lára. Pípẹ́ lẹ́ẹ̀kan sí o. What you people know how to use the name of Jesus to do best, which is to threaten. Lórí èmi Rotimi Daniels. Òṣìṣẹ́. Wọ́n á fi àsìkò sọ fún gbogbo ìwọ tí wọ́n bá ti fi orúkọ yẹn dè mọ́lẹ̀ tó jẹ́ wípé olùfín gáàdì láìfẹ́ o ò lè gbé ìgbésí ayé rọrùn. If this man could have said it, ó wà lórí TikTok mi, ó wà lórí Facebook mi, ó wà lórí YouTube mi tí màá yé sọ. Before weeks, Ọlọ́run ní pé kó wá sọ fún mi by the good God tí ìṣe Ọlọ́run tọ́. Ìwọ tó bá wá live láyé lórí pé wọ́n ti fi bẹ̀rù sí ẹ lọ́kàn lórí orúkọ Jésù yìí lọ jáde irọ́ tó tó láyé yìí ó sì. Orúkọ yìí ò lè ṣe nádà. And that is why I will continue to stand on the platform of truth, love and humanity. Nípa gbogbo nǹkan tá a sọ sárákùnrin ẹ̀ mọ̀ gbélé bọ̀ torí wípé àdàbí tó bá jẹ́ wípé àwọn nǹkan tá a sọ lórí platform wa pé kì í ṣe òótọ́ títí tẹ̀yìn CAC pastor ẹ̀ tiẹ̀ wá ó kà mọ́. Ó lé kínká. Ẹ̀yin olórí burúkú aláyé bàjẹ́. Àní tí ì ṣe iná yẹn kúrò ní orí yín. Àní ṣí atẹ́gùn yẹn kúrò ní fúru adìẹ yín. Afẹ́fẹ́ a máa fẹ́ a máa rí fúru adìẹ yín. Ẹ̀yin olùṣí àgbáyà yìí. Gbogbo ẹbí àti ara tó súnmẹ́. Wọ́n lè mú ìdùnnú bá yí ẹ̀. Ikú ọmọ dẹ́mi wọn lè gbòdò ní wo lówó òkèrè. Nítorí ọ̀rọ̀ èmi Rotimi Daniels àkókò. Àwọn dé ìrìn ẹ̀bù. Ọmọ tí ó da yẹ̀pẹ̀sẹ̀ lójú ọmọ yẹn àkọ́kọ́ dẹ̀yìn àgbégbìn. Ó bá tán. Ẹ̀yin fi kú dẹ́rù bá ẹ̀mí. Ẹni fẹ́ kú pàdé ẹni máa pa lọ́rẹ̀ mi àti yín. And there is no going back. There is no what? There is no going back. Unfortunately, where are the elders in CAC? Téèyàn lè fẹ́ jọ yín sùn. Ṣé bí kan náà ni gbogbo yín? Ṣọ́wọ́ yín mọ́ ni. Tó bá jẹ́ orúkọ Jésù yẹn ṣiṣẹ́ fún iṣẹ́ máa lọ máa wọ bàǹtẹ́ máa lo lóńdè káàkiri. Can you imagine? Ẹ̀yin olùṣọ́ dọ̀tí Wọ́n bàǹtẹ́ nínú ṣọ́ọ̀ṣì lóńdè nínú ṣọ́ọ̀ṣì. Mo ní pé kí n sáré ṣe léyìn. Wàá rí pé mo ṣe jí ni. Mi ì rí rọ̀ tìlìgbà náà gbé notification yẹn wá. Mo ní kí n tún wá sáré ṣe léyìn. Your Jesus has failed again. CAC God has failed again. If he has ever succeeded before, this time around he has failed again. Because the best thing you can use the name and the religion to do is to perpetrate fear and threat. Without fear and threat and guilt, religions can never have any legs to stand on. And then party today and today me. We're saying no to religion. We're saying yes to truth, love and humanity and all the Fajr movement members. Iye ní títí wa, ikú kan ìpẹ́ta lójú ràn. Bẹ́ẹ̀ni.
ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu Rótìmí yẹn, ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu Awíkoko fúnra rẹ̀ yẹn. Ẹ wá mọ nǹkan tó wá ń dùn mí nínú ọ̀rọ̀ yẹn. Wọ́n ní tí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà, olódodo a máa pinnu ẹ̀. Bàbá ní ó jẹ èso àjàrà, àwọn ọmọ lẹ́yìn wá fẹ́ máa kàn báyìí sí. Ṣé rí wípé bí Rótìmí ṣe ń wọn bàbá ilé pè, ó ń tabá àwọn ọmọ náà. Ìyẹn ló máa ń dùn èmi. Tó bá jẹ́ wípé ẹni tó dá ẹ̀ṣẹ̀ ló bá ń dá ìyà ẹ̀ṣẹ̀ ẹ̀ jẹ. Ọlọ́run náà sọ nínú Bíbélì, ó ní a ó bẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ láti ìran kìíní, àwọn kan ní dé ìran kẹrin, àwọn kan ní dé ìran keje. Kò bá jẹ́ ìran kìíní dé ìran kejì, kò bá jẹ́ ìran kẹta, kò bá jẹ́ ìran kẹrin. Èmi máa ń wò wípé ẹni tó bá jẹ ẹ̀ṣẹ̀, ẹni tó bá dá ẹ̀ṣẹ̀, ẹni tó bá hùwà ìkà, ẹni tó bá hùwà burúkú, òun ló yẹ kó máa jẹ iṣẹ́ ọwọ́ ẹ̀, kó jẹ́ láyé kó tún jẹ́ lọ́run. Àwọn ọmọ tó wáyé, wọ́n wáyé, they are innocent. Táwọn ọmọ náà bá gbọ́njú, táwọn náà bá wá decide láti máa hùwà burúkú àbí wà tí bàbá wọn hù tí wọn kọ́gbọ́n látara ìyà tí bàbá wọn jẹ, táwọn náà bá hùwà tí ò dáa, àwọn náà lè jìyà ẹ̀ṣẹ̀ wọn. But èmi ò kí máa ń fara mọ́ ńgbà mi tó bá dàbí ẹ̀ṣẹ̀ kí Olúwa dáríjì mi pé ṣé lóòótọ́ ṣé Ọlọ́run ló sọ bẹ́ẹ̀? Àbí àwọn tó kọ Báíbù ni wọ́n ti ta ọtí díẹ̀ sára ńgbà tí wọ́n kọ? Torí mo mọ̀ pé Ọlọ́run ọba kò ń fi gbákanbọ̀kan nínú. Báwo ni bàbá ṣe máa ṣẹ̀ tó máa fìyà jẹ ọmọ? Ọmọ is a innocent. Ọmọ wáyé títí ẹ̀, kò mọ ìwà tí bàbá hù, kò mọ ìwà tí ìyá hù. Wáì tí kò ṣe jẹ́ pé ìyá yẹn fúnra rẹ̀ òun ló jẹ iṣẹ́ ọwọ́ ẹ̀, ó jẹ láyé, ó tún jẹ lọ́run. Wáì tó jẹ́ pé bàbá yẹn tó dá ẹ̀ṣẹ̀ yẹn, òun nìkan ló dá ẹ̀ṣẹ̀ jẹ. Wáì ọmọ. Òun la ṣe ń sọ wípé ẹ̀yin òbí, ẹ máa wo ìwà tẹ́ máa hù. Ẹ máa wo nǹkan tẹ́ máa ṣe sí society, lórí tá lọ́ bá lọ, àbọ̀ ń bọ̀. Ẹ wò ó sìn. Rótìmí ó ń wọn èpè fún bàbá, ó dẹ̀ ń tabá ọmọ. Ṣé rí ọ̀rọ̀ yìí, èmi àtàwọn ọ̀rẹ́ mi àti argue ẹ̀ lénìí. Wọ́n ní yà pé àwọn ọmọ ẹ̀ pé àwọn náà dísàfù èpè yẹn. Mo ní no, mo ní bàbá nìkan ni ó yẹ kó dájà ìyà ẹ̀ṣẹ̀ yẹn. Torí pé kí ni, òun ló wò ṣùṣùn, ló mọ àpàdé àlùdé tó ń ṣe nínú CAC. Tara fi ń ta bí Rótìmí ṣe ń tú àṣírí, tí ò lè sọ wípé ṣe bọ́wọ́ tèmi mọ́, ẹsẹ̀ tèmi mọ́, ẹni tí ò bá jẹ gbì kò lè kú gbì. Àwọn tó ṣe nǹkan tí ò dá náà ni Rótìmí bá wí. Definitely bàbá yẹn náà wà nínú wọn, because tí ò bá sí nínú wọn kò ní máa gbèjà wọn yẹn láti máa sọ pé Rótìmí máa kú, Jésù òun sọ bẹ́ẹ̀. Àwọn ọ̀rẹ́ mi wọ́n jẹ́ kó máa yé mi wípé èmi ń jà wípé Rótìmí ń ta sí ọmọ, pé bàbá nìkan ló yẹ kó máa ta sí. Mo ní yes. Wọ́n ní ṣé Rótìmí yẹn ṣé kò ń ṣe ọmọ èèyàn kan ni? Bàbá èèyàn kan ni, ọmọ ló sì jẹ́ fáwọn èèyàn kan. Ó ní ìyá, ó ní bàbá, kò fò bọ́lẹ̀ lójú ọ̀run. Ọmọ èèyàn kan náà ni. Pásítọ̀ tó jáde yìí tó ló máa kú yìí, olówó kéré tó ní Rótìmí Daniel ní máa kú yìí. Ṣé bóun náà mọ̀ pé òun ní ọmọ kó tó máa rokú sí ọmọ ọlọ́mọ? Ṣé Rótìmí dárúkọ ẹni nínú gbogbo àwọn tó ti ń bá fà, tó ti ń ṣe fàájá fún? Rótìmí ò sáàtà sí. Wọn ò gbé ẹjọ́ olówó kéré yìí lọ bá Rótìmí. Tábà sọ pé torí pé Rótìmí dárúkọ ẹ̀, àwọn tó ti ẹ̀yẹ kọ́ máa sọ́gun síta ká máa gbọ́ bí àwọn Olúalọ́, àwọn Ẹ̀sìkáyà tí Rótìmí ti ta sí, àwọn yẹn ò sọ. Ìwọ tí ò kàn lọ́wọ́, tí ò kàn lẹ́sẹ̀ ló wá ń gbèjà wọn. Definitely ìwọ náà wà nù wọn. Rótìmí tó dẹ̀ ń ṣépè fún ọmọ èèyàn kan ni. Èmi náà wá wò lóòótọ́ pé lóòótọ́ àti lódodo Rótìmí ọmọ èèyàn kan ni. Ọmọ èèyàn kan lòun náà ń ṣépè fún bó máa kú. Inú àwọn òbí Rótìmí náà ò ní dùn tó máa ń gbọ́ bẹ́ẹ̀. So tí Rótìmí náà bá gbé eré tó gbé àwọn ọmọ tiẹ̀ náà rè, ṣé ẹ̀ṣẹ̀ wà nú ẹ̀bí? Mo á lọ bọ̀, mo á dá padà sórí pé ẹ̀yin òbí, ẹ̀yin gangan ni ọ̀rọ̀ yìí bá wí jù. Ẹ wo ìwà tẹ́ máa hù, ẹ mọ nǹkan tẹ́ máa ṣe sí ará àta. Torí tí àlọ́ bá lọ, àbọ̀ ń bọ̀.
ọmọ lẹ́yìn náà ń bí kalẹ̀ yìí àwọn ọmọ yín jáde wọ́n ń wọlé wọ́n ń mìtì oríṣiríṣi èèyàn ìwà tẹ́ ẹ bá hù sílẹ̀ òun náà ọmọ yín náà máa lọ gbàǹtà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká hùwà rere ẹ jẹ́ ká hùwà gidi back to olówó òkèrè wo bí o ṣe fi orí àwọn ọmọ ẹ gba ègún wo bó ṣe forí àwọn ọmọ ẹ gba èpè látàrí nǹkan tí kò tí ì pọ̀n ẹ́ lọ́wọ́ káríwọ́ náà tiẹ̀ wá nú wọn kó tiẹ̀ wá nú wọn ṣé bó yẹ kó lẹ́ni àdúrà ló yẹ kó máa gbà pé olúwa o níbo lójú ẹ wà níbo lọkàn ẹ wà ó dàbẹ̀ ni pé àṣírí àwa ìránṣẹ́ ọlọ́run ó ti wá ń tú báyìí nínú àwọn ìránṣẹ́ ọlọ́run táṣírí wọn máa tú má kà mí mọ́ wọn mo ti jáwọ́ mo ti jásẹ̀ kúrò nínú ìwà burúkú yìí mo ti ṣetán láti sìn ẹ́ ní òtítọ́ àti òdodo bó ṣe yẹ kí wọ pásítọ̀ Rótìmí pásítọ̀ olówó òkèrè bó ṣe yẹ kẹ́ ẹ ṣe nìyẹn ó yẹ kẹ́ ẹ jáwọ́ kẹ́ ẹ lọ bá ọlọ́run níkọ̀kọ̀ kẹ́ ẹ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kẹ́ ẹ lè sọ pé ó dàbí pé àsìkò àti fi àwọn pásítọ̀ ṣẹ̀sín ti tó olúwa má kà mí mọ́nú àwọn pásítọ̀ tó máa fi ṣẹ̀sín mo jáwọ́ kúrò látẹ̀ní lọ gbogbo àṣìṣe mi sẹ́yìn olúwa foríjì mi má jẹ́ kí n rí ọmọ ọjọ́ mi kankan àbẹ́yàn mi kankan tó máa gbé ẹjọ́ mi débi tó ti máa fẹ̀dí mi síta kó o dé jáwọ́ kó o dé máa fàdúrà àwọn tó kù náà lọ́wọ́ pé kọ́lọ́run jẹ́ kán jáwọ́ kẹ́ ẹ lè jọ máa sin ọlọ́run ní òtítọ́ àti òdodo ìṣẹ̀dí kò ṣe bẹ́ẹ̀ ó jáde síta jésù Kristi ẹ sọ fún ẹ pé Rótìmí máa kú jésù wàá dojú tí ẹ báyìí ṣe Rótìmí ò kú níbo ló fẹ́ fojú sí báyìí níbo ló fẹ́ fojú sí báyìí Rótìmí ò kú o kò dẹ̀ ní kú torí pé kí ni ikú kan kì í pa ẹ̀tà lójú ràn 100 years ọdún kan ni 200 ọdún kan ni fún Rótìmí sórí fàájà yìí a máa fa gbogbo ẹ̀jà gbogbo ẹ̀yin ọba yìí jẹ́ pásítọ̀ 2025 ọdún ẹ̀san ni ọdún tú àṣírí gbogbo yín dẹ̀ máa tú pátá lórúkọ Jésù gbogbo àwọn tẹ́ ẹ ti dè mọ́lẹ̀ ní orúkọ Jésù gidi náà la máa fi tú wọn lẹ̀ gbogbo àwọn tẹ́ ẹ fi fake orúkọ Jésù tẹ́ ẹ fi dè mọ́lẹ̀ orúkọ Jésù tẹ́ lọ gbà nínú shrine orúkọ Jésù tẹ́ lọ gbà nínú dímọ̀ fake orúkọ Jésù a máa wá fi original orúkọ Jésù a máa wá fi tú wọn sílẹ̀ lórúkọ Jésù gbogbo ìmọ̀ yín ti dòfo gbogbo àwọn tẹ́ ẹ ti dè mọ́lẹ̀ ọ̀run tú wọn sílẹ̀ lórúkọ Jésù gidi ọ̀run tú wọn sílẹ̀ lórúkọ Jésù ti Násárẹ́tì ọ̀run tú wọn sílẹ̀ lórúkọ Jésù ti ọmọ Màríà ọ̀run tú wọn sílẹ̀ gbogbo àwọn tẹ́ ẹ ti fi orúkọ Jésù fake tẹ́ ẹ ti dè mọ́lẹ̀ ọ̀run tú wọn sílẹ̀ olówó kéré ó ti wọ gàù ó ti jẹ́ tán ó ti forí já ilé agbọ́n ó dẹ̀ ti di dandan kí agbọ́n ta ẹ́ àṣírí ẹ tó tú yìí ò tún bò mọ́ lórúkọ Jésù gbogbo tó ń wò mí yìí ẹ bá mi share fídíò yìí àṣírí pásítọ̀ yín kan nìyẹn o pásítọ̀ tó yẹ kó máa gba àdúrà salvation kó máa pírìsì salvation fáwọn èèyàn ikú ló fi ń lé àwọn èèyàn káàkiri lágbájá máa kú nítorí pé ó ń tó àṣírí tí wọ́n bá ṣe rere ara kì yóò yá ọ bí ṣé pásítọ̀ náà lélẹ́yìí ṣé bí Jésù ṣe filẹ̀ fún lélẹ́yìí Jésù Kristi tẹ́ ń pè tẹ́ ń tẹ́lẹ̀ ṣé bó ṣe filẹ̀ fún lélẹ́yìí ẹni mélòó lẹ́rí tí Jésù rán agbanipa pé kó lọ pa ẹni mélòó lẹ́rí tí Jésù fọwọ́ lágbá lójú ẹni mélòó lẹ́rí tí Jésù ń fi ọlọ́pàá gbé tó ń fi òfin gbé ẹni mélòó tí wọ́n bá ṣe rere ara kì yóò yá ọ bí torí pé ìwà yín ò mọ̀ náà ni ìwà yín ò mọ̀ ìrẹsẹ̀ yín ò mọ̀ so ẹ wá fẹ́ máa pa àwọn èèyàn lẹ́nu mọ́ ẹ fẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ ẹ ti kó àwọn èèyàn láyà jẹ àṣírí yín ti tú àsìkò ti tó ẹ jọ gbogbo ojú tó ń wò mí yìí oore tẹ́ lè ṣe fún àwọn tó ti fi dè mọ́lẹ̀ òun náà ní ká share fídíò yìí ẹ jẹ́ ká share ẹ̀ fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ subscribe sílẹ̀ Ilé Global TV ẹ comment ẹ like kẹ́ ẹ subscribe mo tún padà bọ̀ àṣírí pa o àwọn máa tún kọ̀ọ̀kan náà ni mo sọ fún yín ó sì máa kan àwọn pásítọ̀ tẹ́ ẹ expect mo tún padà bọ̀ ire o.